ẹ̀yin tèmi lóròkìlàwá tv yóò yẹ yín kò ní í yẹ̀ ẹ́ lẹ̀ o àti dé bá a ṣe ń dé o. TJ Pumping náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nípa Alhaji Wasiu Ayinde pẹ̀lú sísítà wa kan ìyẹn Bisola Badmus pẹ̀lú ọmọ wọn Malik tí wọ́n pàdé ní ṣóò Alhaji Wasiu Ayinde tí bàbá fi kọrin. TJ Pumping náà wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tán sọ ọ̀rọ̀ yìí mo fẹ́ kí gbogbo wa ká wá nǹkan jókòó lé ká gbọ́ nǹkan tán sọ àárí ọgbọ́n méjì mẹ́ta àárí dìmú nú ẹ̀ torí ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó yẹ kí á gbọ́ ni. So ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí ẹni yìí sọ bóyá òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ ni bóyá àwọn náà ṣàsọdùn ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbọ́ nǹkan tán sọ kẹ́ ẹ wo fídíò yìí kẹ́ ẹ dẹ̀ má gbàgbé láti like ẹ share kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sí Òrókìlàwá TV kẹ́ ẹ dẹ̀ bá mi comment. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo yín lágbára Ọlọ́run ẹ ní wówó tì o ẹ ní wọ́rọ̀ tì lílọ bíbọ̀ wa a máa yọrí sí rere. Ẹ má gbàgbé láti like lóròkìlàwá TV èmi náà ni wọn ò ní fẹ́ lòmíì ṣe wá. Ó yẹ ẹ jẹ́ ká wo fídíò yẹn ẹ má bá mi ká lọ. Ẹ ká sọ ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ fújì pàtàkì mú kí gbogbo yín ojú òní ti gbogbo wa a máa rí bá ṣé àárọ̀ náà gbégbà ṣe rí ọ̀rọ̀ tó ń lọ náà làánà ni ká bá wọn dá sí ọ̀rọ̀ tó ń lọ torí yẹ ká máa kọ́gbọ́n láyé ara wa ni ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun ni pé ẹ jẹ́ ká máa ro orí ẹ jẹ́ ká máa ro orí ká tó ṣe nǹkan ká tó sọ̀rọ̀ jáde mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ kọ́kọ́ dájú pé wọ́n ní ewé kan ò ní jábọ́ lára igi kọ́lọ́ máa mọ̀ sí ewé kan báyìí kò ní jábọ́ lára igi kọ́lọ́ bá mọ̀ sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí náà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tọ́lọ́ ti dálé ayé tó ti dá wa lọ́lọ́run ti mọ̀ pé irú ẹ̀ máa wáyé so kò yẹ kó jẹ́ tuntun lójú wa ṣùgbọ́n àwọn ọmọ èèyàn a máa ń gba nǹkan bí ìgbà tó jẹ́ pé àwa la mọ̀ jù àwa la gbọ́n jù ẹ wo ọdún tó pẹ́ t'Alhaji Wasiu Ayinde ti ń bá ilé ayé wọn yìí bọ̀ kò yẹ kọ́rọ̀ Alhaji Wasiu Ayinde jẹ́ tuntun lójú wa mọ́ kò dẹ̀ sí nǹkan tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ojú pé wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká ẹ̀dá tí gbogbo èèyàn mọ̀ so ló fi jẹ́ pé tó bá sọ ọ̀rọ̀ sọ wọn la fẹ́ sọ kò ṣàwọn nìkan o gbogbo àwọn olórin tó bá ti lórúkọ àwa tá àwa lórúkọ à ń ṣètọ́jú ẹ lọ tẹ́nibọ́dì ò mọ̀ tá fi ń ṣe sóònú ẹ̀kú ṣùgbọ́n lápá àwọn ojú olórúkọ yẹn òun ni gbogbo a máa gbèrú kí ló dáadé tó fi rí bẹ́ẹ̀ ó yẹ wá gbọ́ torí pé láìpẹ́ yìí ní fídíò kan jáde t'Alhaji Wasiu Ayinde tán sọ pé ọmọ padà bọ̀ wálé ìyẹn lẹ tún wá ń gbé ló wá di topic lẹ wá jókòó méjì mẹ́ta wíwá ń sọ wẹ́ẹ́ láti rí bẹ́ẹ̀ torí pé oṣù méjì mẹ́ta mẹ́rin ìkọ̀kọ́ máa ṣẹlẹ̀ t'Alhaji Wasiu Ayinde máa tún fi sọ̀rọ̀ blabla ẹ̀mí ló tún dé yẹn ẹ̀dí ẹ̀rí sọ pé torí èyí tó le jù tí mo rò pé ẹ̀ ní dákẹ́ ń bẹ̀ mọ́ òun ni ti ọmọge Saida ẹ̀dẹ̀ padà dákẹ́ ilé iná ń tọ́ lọ náà ni ẹ máa dákẹ́ lórí òun náà àti wọ́n tó ló fẹ́ ṣe fídíò part 1 and 2 tó ló fẹ́ ṣe part 1 and 3 kó ṣe 4 kó ṣe 5 kó ṣe 100 fídíò lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí lórí Alhaji Wasiu Ayinde yìí ó máa dákẹ́ ń bẹ̀ náà ni torí pé gbogbo wa la ní ẹrù tiwa tá a filẹ̀ tá a gbé tó yẹ pẹ́rù ẹlẹ́rù là ń gbé so èmi ò mọ̀ pé ọkùnrin lè sọ̀rọ̀ ọkùnrin mi ò mọ̀ pé obìnrin lè sọ̀rọ̀ obìnrin ẹ̀yin mọ́ àbí Alhaji Wasiu Ayinde dọ̀tí èmi mọ́ bọ́dà mi tó wà l'Amẹ́ríkà tẹ́lẹ̀ fẹ́ ṣe part 1 and 2 ẹ̀yin mọ́ olódò gbogbo yín olódò ni olódò gbogbo yín ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni tó bá ti lórúkọ
òní gbogbo àti gbàgbé pé àyànmọ́ ni kádàrá. Gbogbo àwọn tó bá rìn lóbìnrin tó dọ́dọ̀ ọ̀rọ̀ àwọn Alhaji Wasiu Ayinde tírú ẹ bá ṣẹlẹ̀ sí àyànmọ́ ni kádàrá fún wọn tó yọ̀ látọ̀run ni. Torí pé tó bá kó gbogbo obìnrin ayé yìí sílẹ̀ tó bá ní kẹ́ẹ̀tò kọ́ ní kí gbogbo àwọn ọkùnrin náà tò kọ́ wá fi irú àwọn Alhaji Wasiu Ayinde síwájú ní mú àwa irú àwọn Alhaji Wasiu Ayinde yẹn lẹ máa mú. Ọlọ́ọ̀dẹ ló tó bẹ́ẹ̀ torí pé kí ni kò sẹ́ni tí ò fẹ́ gbégbé rọrùn kò sẹ́ni tí ò fẹ́ kọ́mọ ojú olókìkí. Gbogbo yín náà lẹ yóò bí náà lẹ wá fẹ́ jẹ́ pé ẹ fẹ́ jẹ́nu orúkọ ẹni tó bá lórúkọ. Gbogbo bẹ́ẹ̀ yé sọ yìí náà tẹ́ ń wí tẹ́ ń fòfòrè pàkátẹ́ ìjẹ́ fòròkọ́kọ́. Ṣàtúnyírí inú yín táwọn Wasiu Ayinde máa kẹnu sí tí ò ní gbà ẹ jájọ sọ. Ṣàtúnyírí inú yín kò tí ì sí ní bọ́lọ̀ ṣe tó nìyẹn. Ṣé ẹ̀yin tó jẹ́ pé tọkùnrin bá kì í mọ́lẹ̀ sí tó bá ń sùn tó dijọ́ tẹ fẹ́ bímọ tí wàhálà yẹn pọ̀ tí wọ́n ń sáré kiri tẹ wàá nù nira tẹ bá ti bímọ tán ó yẹ kẹ́ sọ pé ẹ̀sùn mọ́kùnrin mọ́ ni. Tọkùnrin bá gbé kinní yẹn dé tó yọ kinní yẹn wá ó yẹ kẹ́ sọ pé ẹ̀gbà ni ṣùgbọ́n ẹ̀ tó bẹ́ẹ̀ Ọlọ́run ti fi gbàgbé sí i ẹ máa gbàgbé wàhálà tó ju orí kẹ́ tó bí ọmọ yẹn ẹ̀ tún ṣe mí so ẹyin lẹ́yìn wá ń kọ̀ǹplé ìkọ tó yẹ ká dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ò ní dá ìgbésí ayé ọmọ yẹn rú ọmọ Malik yẹn wọ́n fún scholarship ó ti dolówó wọ́n fún scholarship ó ti dọlọ́rọ̀ ó ṣe bẹ̀rẹ̀ ayé ni Nàìjíríà yóò dẹ̀ fẹ́ owó kékeré mọ́ Ọlọ́run tó dá ọmọ ẹ pé ọmọ yẹn ò ní jẹ̀yà ló múrú ọjọ́ yẹn wáyé torí gbogbo bóyá 15 years àbí 16 àbí 14 years ló ti jẹ́ yẹn Alhaji Wasiu Ayinde ò náwó fún yẹn wọ́n máa ṣẹ̀bẹ̀ sí máa náwó yẹn sí ọmọ yẹn jẹ́ máa enjoy life ẹ̀ ronú débẹ̀ tọ́pìkì yẹn lẹ wá ń gbé títí yín dẹ̀ wà lára yín rántí yín ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ máa rán ní àárín ọkùnrin àtobìnrin ohun tó ń fa ìbànújẹ́ jù tó ń fa tí lọ déédéé òfin sí pé wọn àjọ ládéhùn pé àbọ̀ fẹ́ra wọn padà fẹ́ra wọn mọ́ ṣé kò yẹ ká rorí wa ní nǹkan tó ń lọ ẹni ọwọ́ tó ṣẹlẹ̀ sí ọmọge Saida láìpẹ́ yìí náà irú wúmà bó ṣe rẹwà tó yẹn bóyá fáì tó yẹn bóyá dá tó lóbìnrin yẹn ó wá ń ṣí òwò ara ẹlẹ́fọ́kùnrin kan kí ló fà á torí pọ́kùnrin yẹn lówó ni òun ṣèfẹ́ ló débẹ̀ torí pé ọkùnrin yẹn lówó ni wọ́n dẹ̀ fẹ́ rówó gbà lọ́wọ́ ẹ̀ ni wọ́n fi ta àbùkù ara wọn yẹn bẹ́ẹ̀ mo sọ eré tí ẹ̀yin obìnrin tẹ́ lè bá ọkọ yìí ṣe ẹ̀ ṣe fún àlè eré tẹ́ lè bá ọkọ yìí ṣe ẹ̀ ṣe fún àlè torí wípé ó kọ́mọ̀ ní gbogbo nǹkan ilé ayé yìí tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti jẹ́ bí aburú ni wọ́n máa ń lo obìnrin sí ẹ jẹ́ kó lórin ṣe album kó wá fẹ́ ṣe fídíò album yẹn olórin á lo gold á wọ aṣọ tó dáa obìnrin tó bá lo máa lò ń bẹ̀ ìwòwò ló máa wà so what are you telling me kí lẹ sọ fún mi so Alhaji Wasiu Ayinde wá jẹ́ ìlú mọ̀ọ́ká iṣẹ́ tí Bisola Badmus tó wá gbé dání ó jẹ́ iṣẹ́ ìlú mọ̀ọ́ká again ẹ wá ní kí trust wà láàrin ìfẹ́ wọn ẹ fẹ́ kí trust wà kò lè sí torí pé ìjọ tí òun àti Alhaji Wasiu Ayinde tó bá tọ́jọ ní ọ̀rọ̀ tájọṣepọ̀ wà láàrin wọn inú ẹ̀ ó máa dùn débi pé kò ṣeré tí ò ní bá wọn ṣe ibi tẹ́yìn obìnrin ti ń fèlè nìyẹn ibi tẹ́ ti ń fèlè nìyẹn wàhálà ibi tẹ́ ti ń fèlè nìyẹn tọ́pọ̀lọpọ̀ yín ò mọ̀ mo sì máa ṣe fídíò lórí nǹkan tó ń fa ọ̀pọ̀lọpọ̀ tẹ́ẹ̀mọ̀ pọ̀ mo fi kẹ́ fídíò yìí pọ̀ jù torí wípé tẹ́ bá rọ́kùnrin tó lówó tó jẹ́ gbajúmọ̀ tó lókìkí tí gbogbo èèyàn mọ̀ níjọ́ tẹ́jọ́ pàdé yẹn ìfẹ́ tẹ́ máa ní sí á ti pọ̀ jù débi pé
ó lójú obìnrin tí wọ́n máa lè gbé sílé nírú obìnrin bẹ́ẹ̀ tó bá dẹ̀ lórí tó máa lè gba oyún ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe obìnrin gidi ó bá bàbá olówó pàdé torí ẹ pé ní ohun tí ó lè gbà ẹjọ́ ń ṣeré gbogbo eré tíyàwó ilé ò bá ṣe ló ṣe bó ṣe ń ka wọ́n bọ ihò etí ẹ̀ ló ń ka wọ́n bọ ibi tígbẹ́ ti ń jáde lẹ́lẹ́ ẹ̀ ń gbé máàkì sẹ́nu ẹ wá ṣerú eré bẹ́ẹ̀ ó wá lọ lóyún ó dẹ̀ ti mọ̀ dífẹ́rífẹ́ ọkùnrin tó ti rí ẹ pẹ̀lú ẹ̀rí kò ní wo pé bó ṣe ṣe fóun yẹn náà ló ti ṣe fáwọn ọkùnrin káàkiri irú ẹ̀ ló máa fẹ́ gbà tálájú Àsáyìndé wá ṣe é bú ẹjẹ́ àjọ sọ ṣé Aláàjì Àsáyìndé ṣé ẹ lè bú ẹjẹ́ àjọ rò torí pé ẹni tó lè rìn dé ọ̀dọ̀ ọrú wọn yẹn jáíjáí obìnrin kan ló máa jẹ́ tóun náà gbáfẹ́ tó dẹ̀ wà òkè díẹ̀ láyé ara ẹ̀ àwọn yẹn ò ní fẹ́ obìnrin kan tó ṣe náwó kan fún torí mo rẹ́yìn obìnrin tẹ́lómi náà wá sọ kí bọ̀bọ̀ ẹ̀kan tiẹ̀ máa bá mi sùn lásán kó má náwó fún mi irọ́ ni o ẹ bá fi kó bá ní o torí tírú ẹ bá padà wáyé tó ń bá wọn lájọṣepọ̀ ọ̀rọ̀ yẹn á tún padà yí padà olóògùn kọ ẹjọ́ tó ti fẹ́ mi èlò lóná fún mi mo tó bá padà sọ nìyẹn àwọn dẹ̀ náà dẹ̀ kọ́ sọ pé tí ò bá tiẹ̀ náwó fún àwọn máa bá wọn sùn torí gbogbo yín wá jáde ń sìn nígbà tá a dúpẹ́ fọlọ́run tọ́lọ́run fẹ́ tún gbèsè ayé ọmọ ẹ ṣe ká fi ti bàbá àti màmá lẹ̀ ọlọ́run á bá wọn yanjú ẹ̀ tó wá tà lẹ́sẹ̀ tí wọ́n ń fly up ọ̀rọ̀ burúkú kan lórí íńtánẹ́ẹ̀tì èyí abatẹnijẹ́lẹ̀ pọ̀ ju nàìjíríà yìí especially àwa yorùbá yìí ẹ̀ẹ́dẹ̀ gbé ẹrù tí ilẹ̀ ẹrù ẹlẹ́rù lẹ́ máa gbé ẹ̀yin obìnrin kan lórí íńtánẹ́ẹ̀tì ẹ bẹ̀rẹ̀ sí máa ṣe live ẹ máa wí wòrowòrowòrò tó yẹ kó nírọ̀ ní gbogbo yín ẹ̀yin gbogbo yín tẹ̀ ń kọ́ra ìjọ yẹn Aláàjì Àsáyìndé máa kẹrù tẹ̀ nígbà ni ẹ̀yin onírọ̀ ìṣì tàbá yẹ̀ di gbogbo yín wẹ̀ mọ́ ni gbogbo yín tẹ̀ kọ́ra sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ àwọn obìnrin gidi ò ní wárú ẹ̀ wọn ò ní máa rojọ́ bẹ́ẹ̀ obìnrin gidi àní rí wọn níbo lẹ ti bá rí àti kiri alákìjà tó máa ṣerú eléèrò íńtánẹ́ẹ̀tì obìnrin tó lówó jù ní èdè òòlù áfíríkà ẹ máa rí amáṣẹ ládàrá bọ́tẹ̀ gbogbo ẹ máa ṣe tó ẹ pọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ máa kóra yín sí ṣùgbọ́n nítorí pé gbogbo ìgbésí ayé yóò wòyàn lẹ fi máa ń di ọ̀rọ̀ lọ́rọ̀ mú ìwọ ọkùnrin wọ́n náà tó wá gbé pa fídíò mẹ́ta ló máa ò bá ṣe mẹ́rin lẹ́yìn ilé ìbọ́dà tó wà nílò ìbò yẹn máa fèsì ẹ ìbí fúnra máa fèsì ẹ torí wípé èèyàn máa ń sọ ọ̀rọ̀ lọ́rọ̀ kó mẹ́nu kúrò ní Aláàjì Àsáyìndé ò bẹ́ẹ̀ jà náà sábà mọ̀ sí ọmọ ẹ̀ ò bẹ́ẹ̀ jà náà ẹlẹ́lẹ́yìn tó ti ń sọ́fà bọ̀ láti bí ijọ́ mélòó kan ọlọ́run wá ṣe ó de Aláàjì Àsáyìndé nínú ó rọ òun náà nínú wọ́n ṣe àwọn kan ló ṣe patí o tó mú ọmọ ẹ̀ lọ síbẹ̀ ọlọ́run wá ní pé gbogbo nǹkan kó sẹ́tù torí kó fẹ́ tún gbèsè ayé ọmọ ẹ̀ dá lẹ́sẹ̀ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ orí burúkú níjọ́ tó ọmọ yẹn ò ti róúnjẹ jẹ ló lẹ fún ìwọ bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà tó wá pé ó máa ṣe fídíò mẹ́ta yẹn níjọ́ tí ò ti róúnjẹ yẹn ló lẹ fún. àbẹ́ mọ̀ yìí pé problem tó ń dé bá àwọn ọkùnrin lásìkò ìsìn òun ni pé ọkùnrin tó bá ṣọ́ṣíà tí gbogbo ìlú mọ̀ tó jẹ́ ìlú mọ̀ọ́ká àwọn lè mú dàgbà orí èèyàn ni wọ́n fẹ́ kọ́ mú dàgbà orí àwọn obìnrin tí wọ́n bá máa sọ pé wọ́n fẹ́ wọn ò ní fẹ́ kọ́kùnrin mi débi ẹ̀rí láíláyé ṣé o gba àwọn obìnrin tó wà ta ìwà ó wá lè ṣe ẹ jẹ́ kẹ́mi àti ìjọ sọ gbogbo àwọn obìnrin ẹ̀yin obìnrin tẹ wà ta ẹ lè ṣe kó jẹ́ pé ọkọ yín nìkan ni ṣé ẹ̀ tẹ́ ti gbé àṣà burúkú dé àṣà tí ò dáa àṣà burúkú tọkọ yín bá lówó lọ́wọ́ tó ń kẹ́yìn tó ń tọ́jú yín ẹ̀yin lẹ máa jìjà pé kò ráyè tí iṣẹ́ ló dì mú tí ò bá dẹ̀ lówó ní problem tó bá tún wá lówó tó ráyè tí yín náà tí ò bá lágbára àti bá yín lò pọ̀ déédéé ẹ máa ní 1 minute man ni àbẹ́yìn náà kọ́ olórí burúkú gbogbo yín olórí burúkú ni gbogbo yín it's better kẹ́ fi ẹni ẹlẹ́ni ilẹ̀ kẹ́ mẹ́nu kó lọ́rọ̀ wọn kẹ́ fà Aláàjì Àsáyìndé lẹ̀
kẹjẹ kó jayé wọn bọ́lọ̀ ṣe rán wọn kẹfí Bísọ́lá Badmus sílẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀ kẹjẹ kó rí ilé ayé èlò pẹ̀lú ọmọ ẹ̀ tẹ̀tún wá gbé ọ̀rọ̀ ẹ̀ tẹ̀ wá ń gbé sákù láàrin ara yín òfò ní gbogbo yìí máa ṣe torí wípé Alhaji Wasiu Ayinde náà ti mọ ibi tára wọn kù sí báyìí pẹ̀lú ọ̀rọ̀ ọmọ yẹn ẹ wo bọ́mọ yẹn ṣe kọ́kọ́ ṣe náà ṣùgbọ́n àdéhùn ìbí èkó lọ́pṣọ̀n torí pé bọ́lọ̀ ṣe kádàrá ìrìn àjò tiẹ̀ nìyẹn kó máa gbà náà ni ṣùgbọ́n bọ́lọ̀ ṣe wá ní kó rí ẹ Ọlọ́run bàbá mi ṣáání sí ìfẹ́ tí bàbá ń ní sọ́mọ tọ́mọ fi ń gbádùn tó fi ń jayé Ọlọ́run bá á bá mi jẹ́ k'Alhaji Wasiu Ayinde ní sọ́mọ yẹn kò dẹ̀ ní kú mọ́ ìyá ẹ̀ lọ́wọ́ ìyá ẹ̀ náà dẹ̀ ní kú báyìí ojú ẹ̀ tó ti rókun tó ti rọ́ṣà ọ̀rọ̀ ló máa fi jẹ gbogbo bá jẹ tọ́lọ́ ṣé wàá rí gbogbo ẹ̀yin ìròyìn tẹ́ ń kóra ẹjọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó wá jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́fí ṣe topic òfò ní gbogbo yìí máa ṣe kẹ́yìn ayé yìí. ikú ní bẹ lọ́nà àyàgò fún mi àìsàn ní bẹ lọ́nà àfarapamọ́ ẹ̀rù ti bàyí kò ṣe fíìmù láìṣe ó ní ìtí mo gbé wá fún yín eléyìí ó kí gbogbo Òròkìlàwà TV lórí YouTube gbogbo àṣà ìṣe comedy entertainment current and up-to-date information lórí entertainment industries lórí entertainment industry lórí entertainers Òròkìlàwà TV lẹ́ẹ̀ máa ti rí o ẹ má gọra yín o tẹ́bi bá ti mú nǹkan wá fún yín tí n bá mú stab tí mo ṣe gbẹ̀m tẹ́ bá ẹni tó bá ní high blood pressure tó ní hypertension ìwọ ṣáà jókòó ti Òròkìlàwà tó bá ti wà ní leisure period ẹ tó bá padà lọ ṣe test tó bá bá bẹ́ẹ̀ má kì mí mọ́ tẹ́ bá rí mi ẹ ṣá mi ládàá ẹ ní ṣe bẹ́ẹ̀ àmọ́ inú burúkú ọ̀dẹ̀ ní bí yín Òròkìlàwà TV ibẹ̀ ló yẹ kẹ́ wà Òròkìlàwà TV láwa Òròkìlàwà ẹ bá gọra yín ibẹ̀ ni o. èmi dẹ́ burúkú ti dé ọyọ ọ̀fẹ́